ẹ̀yin èèyàn àṣírí padà tú o Omije Ojumi tó dolóògbé ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́ tẹ́ ẹ bá gbàgbé ọkọ arábìnrin tó dolóògbé yìí ìyẹn arábìnrin òǹkọrin Omije Ojumi ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló tú o ọ̀rọ̀ náà lágbára débi pé ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún gbogbo èèyàn látàrí ọ̀pọ̀ àṣírí tí ọkọ olóògbé ń tú jáde lẹ́yìn ikú olóògbé ọ̀pọ̀ àwọn èèyàn náà sọ pé àwọn ò fọwọ́ sí i pé ńgbà tí arábìnrin wà láàyè kí ló dé tí ọkọ ẹ̀ tí ò fi sọrú àwọn ọ̀rọ̀ yìí kí gbogbo ayé bá wọn dá sí i látàrí pé gbogbo ohun tó ń sọ yìí kò sí ẹ̀sẹ̀ tó lè bá jiyàn ẹ̀ pé torí ẹni tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹni yìí ó ti dolóògbé tẹ́ ẹ̀ bá sì gbàgbé nígbà tó fẹ́ gbé arábìnrin Omije Ojumi wọlẹ̀ rògbòdìyàn kan ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ẹ̀ àti fámílì ọkọ àti ọkọ gan pàápàá wọ́n ní bí rọ́bà lọ fógún ọdún ìjọ kan lòtítọ́ bá o ẹ mọ̀ bọ̀ ẹ wá gbọ́ o wọ́n ti tú àṣírí gbogbo tó ń ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ wò ó tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ́ bá ìkànnì pàdé lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ̀yin náà tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè mọ jàǹfààní bá a bá ṣe mú fúnra wa sórí ìkànnì wa lóòrèkóòrè ẹ má wá gbàgbé àdéhùn wa là ń múṣẹ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbálá ayé làá mọ̀ mú wá sí etí ìgbọ́ yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀kan ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ń dènà pẹ̀lú ẹ má jẹ́ ń gbà yín lákòókò fọ́nrán náà rèé ẹ jẹ́ ká gbọ́. ó tún parọ́ mọ́ òkú ọ̀run ó ní òkú ọ̀run yẹn ó ní ó ṣe àgbèrè ó ní wọ́n sọ pé wọ́n ṣe ń ba sùn káàkiri deformation of character nìyẹn tí àwọn ọmọ yẹn bá sùn ẹ̀ kó wá point out nǹkan kó wá fún wọn ní evidence ibi tí wọ́n ti ń báyà wọn sùn káàkiri kí ló ń ṣe àwọn ọkùnrin Nigerians tí wọn kì í lo common sense wọn ẹni tí kú ó ti lọ sùn tó yẹ kó ṣó tẹ̀ tí ìyẹ kó lè sọ̀rọ̀ síta ń sì tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ó ní ìfẹ́ ìyàwó ẹ̀ wọ́n ṣe ẹni tó bí ọmọ méjì fún ẹ wọn ò tí ì bẹ́rì ẹ̀ tán ó ní time láti lè mú pen kó máa kọ oríṣiríṣi against this only man ṣé àwọn kan tó jẹ́ pé atẹ́gùn ebi ti fẹ́ sí lórí ní Nàìjíríà àtàwọn atẹ́gùn snow ti kó sí lórí labroad wọ́n support ẹ̀ wọ́n support máì láì mọ̀ pé máì ti jẹ gbèsè ayérayé bó ṣe wà yìí tí àwọn ọmọ yẹn bá wá sí UK tó bá sùn máì sí court gbèsè yẹn àwọn ẹbí ẹ̀gbọ́n ò ní lè san tán. rí àwọn tó wà ní ìlú wa yẹn mi ò mọ̀ bóyá atẹ́gùn ò fẹ́ sí wa lórí ní Nàìjíríà ọmọ tó lọ pé wọ́n ti fi ebi dà wá lórí rú nílùú yẹn truly a kì í mọ nǹkan tá à ń ṣe. ṣé rí máa yìí tí àwọn fámìlì ẹ̀ bá gbọ́n àbí tíyàwó tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yẹn bá jẹ́ni torí ẹ̀ pé ó yà tètè pé máa ìpadà wọlé wọ́n dẹ̀ fọgbọ́n bẹ àwọn ọmọ yẹn. ṣé rí nǹkan tí ẹ kà sí ìta lẹ́ẹ̀kan máa ti jẹ gbèsè tó pọ̀ gan o ẹni tó bá mọ̀ dáadáa kó yà pé wọlé kó yà tètè fọgbọ́n mọ nǹkan tó máa ṣe ó tètè lọ yọ gbogbo kinní yẹn because àwọn ọmọ yẹn wọ́n wà intelligent gan o mi ò tiẹ̀ gbọ́ Omi Ojú mi ò gbọ́ orin ẹ̀rí mi tiẹ̀ mọ́ rí. èmi gan mi ò mọ̀ mi ò gbọ́ mi gbórin ẹ̀rí mi tiẹ̀ rí ó fọ́nì gan ni. ṣé rí gbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yẹn ọ̀rọ̀ tí ọmọ yẹn sọ ló jẹ́ kí n wá padà jókòó pé kí ni wọ́n ń sọ ìgbà tí ọ̀rọ̀ tí ọmọ yẹn sọ ẹ̀ mọ̀ pé àwọn ọmọ máa wà very very intelligent. ṣé rí lára àwọn bàbá wa tí bàbá yìí sọ pé òun ti lọ pè yẹn mo máa forúkọ bo bàbá yẹn láṣìírí lára àwọn bíbí pásítọ̀ wa yìí ìkan nínú àwọn ọmọ yìí ó ti wu ìwà tí bọ̀bọ̀ yìí wù tó dẹ̀ jẹ gbèsè over $100,000 now láti tó ń sọ nísìnyí lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí fún ẹni tó bímọ fún bíi ti Omije mi wọ́n gba pálí ẹ̀ sílẹ̀ ní ọ̀tí tó bá san owó yẹn tán tó máa gba pálí ẹ̀ padà kó lè fẹsẹ̀ kan Nàìjíríà bó ṣe sọ pé wọ́n nípò tó ń Nàìjíríà ó rí bẹ́ẹ̀ pé máa yí ó rò pé Nàìjíríà ló ń bá deal UK police ló máa ń sọ West Africa kó máa ṣe West Africa ló ń bá deal Western world ló ń bá deal lórí ọ̀rọ̀ ọmọ ṣé rí gbogbo nǹkan tó ń tẹ nǹkan wọ̀nyí rubbish ni. Number one, child support tó máa san child support tí máa san láti age 7 yẹn tó ti gbọ́mọ kúrò lọ́dọ̀ ẹ̀ á yọ 4 months péré tó kọ́kọ́ sọ ìyẹn ló máa yọ kúrò ńbẹ̀ tó máa san di ìgbà tí ìyá wọn fi kú kó yá tètè tó bá ní ẹbí tó dáa káwọn ẹbí ẹ̀ máa wá síta pé ó ṣe kinní kan bá kán yá tètè lọ máa bẹ àwọn ọmọ yẹn kán máa rè wọ́n mọ́ra tí àwọn ọmọ yẹn bá padà sí UK máa yóò ní mú kọ́bọ̀ délé o kò ní rí kọ́bọ̀ fi délé tí ò bá ṣẹ̀wọ̀n ó ti jẹ gbèsè tó pọ̀ èmi kàn bẹ máa yá àtàwọn ẹbí ẹ̀ kọ́ra ọmọ bá ṣe rọra kọ́ láì lò kọ́ dẹ̀ stop torí ó ti kóra ìsí gbèsè tó pọ̀ wọn ò ní lè sọ́tọ̀ o you know ó tún wá sọ point kan tí ò yé ó tún wá expose ọmọ tó bí nínú ẹ̀ ó ní ọmọ yẹn ó ló wà under medication ta ló authorize ẹ̀ láti wá sọ ní publicly pé ọmọ yẹn wà under medication you understand ta ló authorize ẹ̀ ta ló fún ní ṣọmọ yẹn ló ní kó wá sọ ní public pé wọ́n ń lo oògùn fóun o
oògùn lòun ń lò tóun fi ń gbélé ayé o ó rí bẹ́ẹ̀ pé máa yí ò mọ nǹkan kan kò mọ nǹkan kan the same time tó jẹ́ pé àwọn obìnrin gan ebi gan pẹ̀lú wọn o àwọn nǹkan tó bá ń ṣe wá ká má máa bo àṣírí àwọn ọkùnrin wọ̀nyí mọ́ ká má máa sọ pé à ń bo àṣírí wọn àṣírí ni woman ibo títí tó fi kú ń sìn ó kú ń sìn wọ́ bọ́ta ó ń parọ́ oríṣiríṣi mọ́ àwọn ẹbí ẹ̀ ń parọ́ mọ́ gbogbo wọn ń parọ́ mọ́ èmi á kàn advice ẹ̀ kó tó pẹ́ jù kó yá tètè lọ yọ gbogbo nonsense rubbish tó kọ wọ̀nyí kì í ṣe gbogbo alakú lórí o kì í ṣe gbogbo alatẹ́gùn ti fẹ́ sí lórí tá nǹkan tá à ń ṣe kó yá tètè kó lọ yọ kíní yẹn kó dey apologize to the children kó tẹ̀ wá kọ́ sí public pé nǹkan báyìí pé òun sọ́ọ̀rì ọ̀rọ̀ nù lẹ́nìí kan lọ yanjú ẹ̀ if not woman báyìí ti jẹ gbèsè tó pọ̀ o kó lọ bèrè lọ́wọ́ ìkan lára àwọn bàbá tó sọ pé òun rán kó lọ bẹ Omije Ojumi yẹn ọmọ ẹ̀ go through the same thing ní America yìí lọ́wọ́lọ́wọ́ ń sìn ọmọ ẹ̀ ó ń go through irú ẹ̀ because wọ́n rò pé nǹkan tó lè ṣe ní Nàìjíríà tán ní bàbá ló lọ ọmọ tó á dẹ̀ lọ scot-free ni ìgbà tó kọ́ sá lọ ó ṣerú ẹ̀ lamẹ́ríkà ó sá lọ Nàìjíríà ó stay sí Nàìjíríà after 10 years ló padà wá ìyá ẹni tó bímọ fún bíbá ìtìbá tọmọ àwọn ọmọ ti wà ní uni the next thing tó ṣe ni pé ó padà wá ó lọ ẹ̀ òun fẹ́ reconcile pẹ̀lú àwọn ọmọ wọn lókè àwọn ọmọ press charge against ẹ̀ wọ́n ṣí gbogbo owó tó ti ná láti ìgbà tó ti lọ títí lọ dé ní over $100,000 náà ní kó san wọ́n dẹ̀ gba pálí ẹ̀ sílẹ̀ ìgbà tó bá rí san tán every month báyìí bó ṣe ń ṣiṣẹ́ wọ́n ń yọ owó yẹn directly ni kì í ṣe pé ó ń gbé ṣẹ̀ máa sọ wọ́n ní wọ́n pé directly náà yọ owó yẹn from the source so tó bá gba 2,000 bó jẹ́ 180 náà ti yọ wá kó 200 lé lọ́wọ́ kó lọ máa manage ẹ̀ pẹ̀lú ẹni tó ti fẹ́ kí ló dé tá à wake up a kàn rò pé tá bá ti ṣe gbogbo nonsense yẹn a lè wá put all the blame lórí obìnrin kó lọ bèrè lọ́wọ́ àwọn bàbá yẹn o mo forúkọ bo bàbá yẹn láṣìírí ni bàbá yẹn gan tán fi pé wọ́n lórúkọ Nàìjíríà wọ́n popular wọn bàbá gan wọ́n ṣamọ́ kínní ni pé tí bàbá bá dá sí kò ní wọ̀lú yìí mọ́ bó ṣe màdúrà gbà tó mọ gbogbo ẹgbà tó ọmọ ẹ̀ ń san owó yẹn lọ ó ń san lọ lójú méjèèjì ni tó bó ṣe ń ṣiṣẹ́ náà ń yọ directly from the source kí máa ìkójọ kan ṣàjọ ìgbọ́n ṣe ń treat àwọn obìnrin yìí ó wà irritating bí àwọn ọkùnrin ṣe ń treat àwọn obìnrin nowadays ó wà irritating tó bá dẹ̀ pa gbogbo irọ́ yẹn pọ̀ tán tó ń hun mọ́ àwọn obìnrin yẹn àwọn tó rí wọn ò pé tí wọn ní think deep down wọn kàn bẹ̀rẹ̀ sí dá wọn lẹ́jọ́ wọn máa ṣe ẹ̀rí ló online sí tóbìnrin bá sọ̀rọ̀ ọkùnrin á ní kó quick quiet who are you tọkùnrin bá ti ń sọ̀rọ̀ tó ò bá lè dákẹ́ irú ayé wo nìyẹn ikọ̀ tẹ́mi ṣàfẹ́ sọ ni pé mo fẹ́ bí àwọn ẹbí bọ̀dá yìí kó tó di pé aṣọ ayé ara ìdí rádaràda ní UK kó lọ mọ̀ pé UK yàtọ̀ sí Nàìjíríà o kò sọ́kùnrin kò sóbìnrin níbìkan obìnrin ní ipá ó ní agbára ju ọkùnrin lọ ní UK àwọn ọmọ wẹ́wẹ́ yẹn wọ́n wá ní agbára ju ọkùnrin àti obìnrin lọ tí àwọn ọmọ yẹn bá lọ mú kinní tó kọ ẹ̀ tó bá lọ sẹ́ǹdì ẹ̀ tó bá mú wá sí UK máa ṣẹ̀wọ̀n ó dẹ̀ tún máa jẹ gbèsè so ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ torí àánú ẹ̀ tẹ̀ ń ṣe mí bẹ́ẹ̀ ṣe ń ta kinní àánú ẹ̀ kàn ń ṣe mí ni pé wà o ṣé ẹni yóò léèyàn gidi láti pè wọlé ni kó tó ṣe lè ẹni yóò léèyàn ni ẹjọ́ ẹni bá mọ fámìlì ẹ̀ kan yá pé ń sìn kó yá lọ wọlé jẹ́jẹ́ kó dẹ̀ lọ mú àwọn ọmọ ẹ̀ kó mọ gbọ́n tá fi fa àwọn ọmọ ra bí ò jẹ́ bẹ́ẹ̀ gbèsè pọ̀ ńlẹ̀ fún rẹpẹtẹ nǹkan tí mo fẹ́ sọ nìyẹn ò ẹ ṣé o. tọ́ ẹ̀yin èèyàn ẹ rí i pé nǹkan ń bẹ lábẹ́ ọ̀run ẹ rí bẹ́ẹ̀ ṣe tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí bẹ́ẹ̀ ṣe yànnàná ọ̀rọ̀ látàrí Omije Ojumi tó dolóògbé àti rògbòdìyàn tó ṣẹlẹ̀ láàrin ọkọ ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ pàápàá ẹ̀yin èèyàn mo fi gbogbo àkókò yìí mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjàsà lórí ìkànnì lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ̀ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ̀ fi ń gbọ́ wa etí náà ò ní di oréré létí gbogbo wa ò mọ̀ gbọ́ o adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa comment tẹ́ ń bá wa like ẹ̀ tẹ́ ń bá wa share rẹ̀ pàápàá jùlọ tẹ́ ń subscribe fún wa lágbára Ọlọ́run Elédùmarè ntẹ́yìn náà bá dáwọ́ yín lé oréré báyìí ló máa já sí tọ́ ẹ̀yin èèyàn fọ́nrán tẹ́yìn náà gbọ́ tẹ̀yìn ntẹ́yìn náà bá nílérò ń gbà láti sọ sábẹ́ fọ́nrán yìí ẹ jẹ́ ká gbọ́ lábẹ́ comment section wa ẹ wo ibi tá a fi àdàgbẹ́ ètò yìí sọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àmọ́ mo wá lọ́lọ́kan òjọ̀kan sórí ètò Kúnlé Ìjàsà ẹ má gbàgbé ẹ pín fọ́nrán yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ kó go far àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjàsà ni pé orí wa ò ní gbàbọ̀dẹ̀ àní tẹ́nítìkà ire báyìí lójú owó rí ire lójú ọlá rí o ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.